Fídíò bò kí ló ṣẹlẹ̀? Èyí mo ní fún mi. Irọ́ ọ̀rọ̀ ní ẹjẹ́ bàbá gbájú. Ẹ kí ló dé tẹ̀ ń fídíò? A fídíò for reference. Kọ́ lè mọ̀ pé àbájá wa ni. Kí ló ṣẹlẹ̀? Kí la ṣe? Èyí tàn fídíò. Ẹ máa bá bàbá sọ̀rọ̀. Ẹ bá bàbá wa gbà sọ̀rọ̀. Ẹ̀yin ẹ̀ kámẹ́rà wa ó bẹ̀ ká. Wọ́n ti pa dá Ó báwo. dáa ju. Lọ́mọ ní pé bóyá ṣé wọ́n wá ní àbí wọn ò wá ní kí ni wọ́n sọ ṣé wọ́n bá jà wọn bí wọn bá jà wọn. Aláàjì ẹ̀ ṣàlàyé fún wọn. Nígbà tá a wá gbọ́ lánàá wọ́n ní wọ́n wà lẹ́kọ̀ọ́ tó kọ́ parí ìjà bẹ̀rẹ̀ sí ọba ilé àárọ̀ ọba bẹ́ẹ̀ gà ní àfẹnú náà ní abá wa gbèsè pé àwa dé. Ṣeun bàbá mi, Ọlọ́run ní bàjẹ́. Ọlọ́run ní bàjẹ́ jẹ́. wọ́n náà máa bọ̀ á gbọ́ wọ́n padà. Adáni wọn yóò sì máa lọ gbogbo wọn. ìdàkùn bí ìbá ti sọ̀rọ̀ ẹ má sùn sí mọ́. Ẹ ṣé mo dúpẹ́ pé òkun, mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Èmi tẹ́ ń wò níwájú yín yìí, mi kì í sáré nílùú Ìlọrin o, ọmọ bíbí ìlú Ìlọrin gangan ni mí. Ọmọ ilé Àríàgò, ilé bàbá mi nílé ọmọ Arógunmọ́sà ní Táíwò Sàlẹ̀, ilé ìyá tó bí mi lọ́mọ ní Tàmọ́dù, nílé Olóróró ní Tàmọ́dù nílé ìyá tó bí mi lọ́mọ. Sótìyé oko Olúwa àfọ́n láàsà láfọ́n ni mi èdè ń ṣàjòjì nílùú Ìlọrin, kódà ọba Ìlọrin gan mọ̀. Sótìyé tẹ́ ẹ bá dé ọjọ́ ọba tẹ́ ẹ dé Ìlọrin gbogbo èmi ní Sáìdì Takúrè gbogbo ẹ̀ ilé ààrẹ Jímbà àyàn gbogbo wọn báyẹn ẹ lè dárúkọ Sún Láyọ̀ ọmọ Àjílé mi kì í ṣàlejò. Sótìyé mi èé sí àlejò. Mùsùlùmí sì ni bàbá tó bí mi lọ́mọ, lè mọ́mù ní bàbá mi. Sótìyé bó tiẹ̀ jẹ́ pé bó tiẹ̀ jẹ́ ẹ̀kọ́. èmi tí ń bá sọ̀rọ̀ mọ́ mọ́ sí bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ àìjà ẹ̀jọ̀ sọ jẹ́kẹ́ tó béèrè pẹ́ńsì ọ̀sìn ìdàrú lọ láìpẹ́ ìyá yìí. Ó dàbí pé ẹ̀fẹ́ kí n sọ kò yé mi fún ó dàbí pé ẹ̀fẹ́ kí n sọ̀rọ̀ kankan mọ́. máa sọ̀rọ̀ sọ̀rọ̀. Kí ló dé? nígbà tí wọn bá. Kí ló dé? Ṣé tí mo gbé jì ni? Ẹ dákun. Jòkó ní ọjà ájú olè lọ. Mo ní òjòkó jẹ́. Àwa làwa mú yín ni. Aláwa bá mú yín. Wọ́n ní sàwa mú yín ni. Ìjàlẹ̀ wọn náà rọ̀ ìjà ti ń gbàgbọ́. ọjọ́ forí wa tẹ̀lé sílẹ̀ yìí. Mo dẹ̀ ń wò pé bàbá yìí àgbàlagbà ni bàbá yìí náà dẹ̀ ní àgbàlagbà ni wọ́n. Ọ̀rọ̀ tó dẹ̀ ń sọ ọ̀rọ̀ àgbàlagbà ni wọ́n sọ lẹ́nu. Àmọ́ ìdúró tẹ̀ ń ṣe tẹ̀ ń jáná sí ìdúró ìjàlẹ̀ dúró fún mi. Ẹrù òbodò mi ẹni tí ó wọdò ìlòmínú kọ sọ ti yẹ yín báyẹn ẹrù òbodò mi ẹ sí àlejò nílùú lẹ yìí mi ò dẹ kí sí àjòjì nílùú lẹ yìí sọ ti ẹ lè sọ̀rọ̀ mi dáadáa sọ ti èmi ẹ mọ sọ̀rọ̀. so bí ìrìn àjò bóyá ṣe jẹ́ nìyẹn kálukú ìrìn àjò tó mú mi tó fi di pé mo dà báyìí ìrìn àjò àbáwáyé mi sọ ti yé tó bá mo nípò adé ni mí èmi tẹ̀lé ń wò níwájú yìí màálìmọ́ ìjọ tí mo dẹ̀ níjọ nà lẹ́fì ìyá mi ò dẹ̀ kí sí àjòjì mi èé sàjòjì mi báyìí adániwáyé ló kádàrá bí báyìí ló kádàrá fún mi so àmọ́ pé ẹ wá sí wá pé yín wọ́n náà ṣẹbọ́ mi báyìí wọ́n náà ṣẹbọ́ ta ni òṣòṣà nínú ilé ta ni òní ìbílẹ̀ tí ń ṣe nínú ilé lè mọ́ mú wo ló pé lóòrùn tèmi nílùú lọ. ọmọ tí ẹ gbọ́ ẹgbẹ́ wọn mọ̀ ọ́ àbójẹ bá bẹ́ẹ̀ jà ní òun Baba. Ẹ má sọ̀rọ̀ lọ. Ẹ má bọ́rọ̀ yín sùn. Ọba lágbára lórí ohun gbogbo. Mo tún fi ànábì Muhammad mo fi bẹ gbogbo wa. Ọlọ́run ní bàǹkan ní gbogbo wa jẹ́. Èmi ò já o. Àwa náà wá já wà dá. Torí mo ti rí pé bẹ́ẹ̀ ṣe bá wá ìjàlẹ̀ bá. Wọ́n wà dá ìwọ̀nba wọ́n kò tó yí tó bẹ̀ tí ó jà tẹ̀mí wà ń bẹ̀. Ọ̀gbọ́n kò sẹ́ni ó lè bọ̀ ọjà. Só ti yé ààrẹ mọ ni mí tí mo dẹ̀ gbé dání kò jà.
Sótìyé bẹ́ẹ̀ dẹ̀ ṣẹṣẹ wáyìí kó kà mí láyà. Sótìyé wàláì tàláì mo fi adániwáyé mo fi búra mo fi ìyá lódò mo fi búra kó kà mí láyà o. Wíwá yín ò kà mí láyà èmi ò já o torí mo rí pé ìjàlẹ̀ bá wa. Ṣé ẹ̀dẹ̀ rí pé o gba àwọn ọmọ mi bẹ́ẹ̀ ṣe ń mọ́wọ́ jà. Àwọn ọmọ mi ní sinmi ò sẹ́kù. Àníwọ̀n wá jà. Kò sẹ́ tó wá jà. Sẹ́mi mọ́ ọjà ìgbàlódé. Ẹ mọ́ ọjà yín tẹ̀sán bẹ́ẹ̀ ni wọ́n lu ọmọ mi. Sọ̀rọ̀ tó sọ́dà. Sọ̀rọ̀ tó sọ́dà. Sọ̀rọ̀ tó sọ́dà. Nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú Ẹ̀yin sọ pé màdá àwọn ọmọ yìí sọ̀rọ̀. ẹ̀yin náà mọ̀ náà ẹ̀ sì ẹ̀yin sọ tẹ̀ jẹ́ gbàlagbà sí àwọn tí wọ́n sọ. Tó wá dá wọn láti. Orí péjì wa àkáǹtì nọ́mbà wa nìyẹn sálẹ̀ kò ní bàjẹ́ fún yín.